ti Akede ẹjẹ́ agbọ́bọ́ yẹn sin àwọn òkú Aláàfin lẹ́nu àfáì ẹgbọ́ bí àfáì ṣe sọ. wọ́n ló kó ọba Aláàfin kòtò tí wọ́n bá sìnkú ẹ̀ sí wọ́n gbẹ́ tí ó fẹ́ púpọ̀. yóò gùn dáadáa. wọ́n ní wọ́n gbẹ́ tí ó gún. bẹ́ẹ̀ ni yóò tún wá fẹ́ jinlẹ̀ gidi. wọ́n ní yóò tún wá jìn gan-an. tẹ́ pé kìí ṣèjọ́ kan ni wọ́n fi gbẹ́ nìyẹn. nítorí wípé. ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí a ò sin pẹ̀lú rẹ̀. nítorí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a sin pẹ̀lú rẹ̀ tó túmọ̀ sí pé ọlá pé ohun tí wọ́n fẹ́ sin pẹ̀lú ọba Ọ̀yọ́ sínú ilẹ̀ ọ̀pọ̀ ọba ló kú o wọ́n ti kọ́kọ́ yọ orí rẹ̀ o wọ́n ti pààyàn mọ́kànlá kí wọ́n tó dé bara o tó ń bá tún wá dé bara yẹn wọ́n tún wá gbẹ́lẹ̀ rẹ̀ tí ó jìn tí ó fẹ̀ lọ wájú yóò fẹ̀ lọ ọ̀tún yóò fẹ̀ lọ sẹ́yìn yóò tún wá jìn mọ́ bọ̀ wá. aṣọ dúdú. wọ́n ní aṣọ dúdú àti aṣọ funfun. aṣọ dúdú àtàṣọ funfun. ni a fi ń sìnkú ọba Aláàfin. ni wọ́n fi ń sìnkú ọba Aláàfin. bí a ti ń sìnkú Aláàfin ni pé. wọ́n ní bí wọ́n ti ń sìnkú Aláàfin ni wípé. a ò tẹ́ òkú rẹ̀ sí àárín kòtò tí a gbẹ́. wọ́n ní wọ́n tẹ́ òkú Aláàfin sáàárín kòtò tí wọ́n gbẹ́. lẹ́yìn náà. wọ́n ní lẹ́yìn náà. a ò pa obìnrin mẹ́jọ. wọ́n wá ṣẹ̀ṣẹ̀ wá pa obìnrin mẹ́jọ inna lillahi wa inna ilayhi raji'un. la hawla wa la quwwata illa billahi aliyul azim. hadha min khusranil mubin. inú òfò tó tóbi lélẹ̀ kọ́lọ̀ kó sọ wá ń bẹ̀. wọ́n wá pa obìnrin mẹ́jọ. ẹ dákun àwọn ẹni tẹ́ ẹ pa yìí kí ni wọ́n ṣe fún yín wọ́n ì tí ì dúró. ìgìrìpá wà ń bẹ̀ mọ́ bọ̀ wá. a ò tẹ́ òkú mẹ́rin sí ìgbèrí rẹ̀. wọ́n ní obìnrin mẹ́jọ tí wọ́n pa yìí wọ́n wá tẹ́ òkú obìnrin mẹ́rin sígbèrí ọba Ọ̀yọ́ nínú sàárè rẹ̀ tí wọ́n ti yorí kó mẹ́. àti mẹ́rin kejì sí ìgbásẹ̀ rẹ̀. nínú àwọn mẹ́jọ mẹ́rin yòókù wọ́n wá tẹ́ sí gbàsẹ̀ rẹ̀ la hawla wala quwwata illa billahi aliyul azim mọ́ bọ̀ wá. a ò tún pa àwọn ìgìrìpá ọkùnrin mẹ́rin. wọ́n látún wá pa ìgìrìpá àwọn tá ló ń pè ní gìrìpá àwọn tó já tó bá rí àyà wọn pàlìpàlì báyìí ni àwọn lọ́ba mọ́ ránṣẹ́ tó bá lágbà wọ́n léegun wọ́n ní fún àwọn nìkan wọ́n ní wọ́n wá pa ìgìrìpá mẹ́rin again. a ò tẹ́ òkú méjì sí ẹ̀gbẹ́ rẹ̀ ọ̀tún. wọ́n wá tẹ́ òkú méjì nínú àwọn ìgìrìpá yẹn sẹ́gbẹ́ ọba Ọ̀yọ́ lọ́tún. àti méjì kejì sí ẹ̀gbẹ́ kejì. wọ́n tún wá tẹ́ òkú ìgìrìpá méjì míì sí ẹ̀gbẹ́ òsì rẹ̀ nínú ilẹ̀ tí wọ́n gbẹ́ yẹn ẹ mọ̀ gbọ́ wọ́n pa obìnrin mẹ́jọ wọ́n kó mẹ́rin sí gbèrí ẹ̀ wọ́n kó mẹ́rin sí gbàsẹ̀ rẹ̀ wọ́n pa ìgìrìpá mẹ́rin wọ́n kó ìgìrìpá méjì sẹ́gbẹ́ ọ̀tún ìgìrìpá méjì sẹ́gbẹ́ òsì la hawla wala quwwata illa billahi aliyul azim. ẹ wo ohun tẹ́ ń pe àwa yìí pé ká padà sí ìṣẹ̀ṣe àwọn bàbá wa àtijọ́. ṣẹ́yìn nọ́mbà one àfà pé Akede lè rí ọ̀rọ̀ yín rò ẹ ti blow ẹ bá Ọlọ́run yín Allah ẹ bá yọ pé Akede lè sọ̀rọ̀ nípa yín ẹ ti blow. nọ́mbà two ẹ̀yin ti Akede àti ẹ̀yin tẹ́jọ́ ojúlówó ọmọ Yorùbá èmi máa ń sọ wípé ṣe rí particular religion Muslim yẹn Islam yẹn kò ní nǹkan tó fẹ́ ṣe fún wa nílẹ̀ Yorùbá torí nǹkan tó sọ wípé àwọn gbé wá fún kọ́ ló ń ṣe wọ́n sọ wípé ìgbàlà ọkàn ní Islam pé peace èèyàn láti so ìrẹ́pọ̀ láàrin èèyàn àti Ọlọ́run Allah ni wọ́n sọ bọ́ wọ́n á yà mí lẹ́nu bọ́dẹ̀ ṣe ń tojú bọ ìlànà ìjọba ilẹ̀ Yorùbá ẹ jájọ gbé sí dèdè làákàyò ẹ mú nǹkan wá sọ wípé individual wa a máa rí àlùjọ náà wọ̀ èmi believe pé tẹ bá nǹkan tẹ sọ ń bẹ̀ yẹn ìyẹn ò ní ṣe pẹ̀lú ètò ìṣèlú individual èèyàn tẹ bá sọ̀rọ̀ lẹ́ máa bá sọ pé way of life ẹ o kò dáa tó o súnmọ́ Ọlọ́run Allah o ó máa sọ kò ṣe wípé ẹ máa tẹnu àbùkù lu nǹkan tí ẹgbẹ́ ẹ̀sìn wọnú ẹ̀ ibi tí ẹgbẹ́ ẹ̀sìn wá nǹkan tó yẹ pé wọ́n ti ń ṣe tí wọ́n kọ̀ǹpléènì alára dára ọ̀rọ̀ òun ẹ̀yin ló kó àìsàn kó àìwo bí fọ́kàn tó gbẹ̀sìn Islam yẹn wá bí àfáà ṣe sọ èmi ò mọ̀ bóyá bọ́ yẹn ṣe lọ́yọ̀ọ́ nìyẹn bọ̀ tó ní bọ́ yẹn ṣe nìyẹn àmẹ́sọ̀ wípé àfáà yìí náà ọmọ Ọ̀yọ́ ni torí bóyá ń sọ dàbí kó ṣọ̀ fún ṣóyè yín èmi ò ní sọ pé kò ń ṣara Ọ̀yọ́ torí bóyá ń sọ Ọ̀yọ́ ni àti wípé reason tó wá fi sọ pé ará Ọ̀yọ́ ni ọ̀gbẹ́ni ará àta ò lè máa sọ̀rọ̀ nípa Ọ̀yọ́ báyìí kí àwọn ọmọ Ọ̀yọ́ gangan tó jẹ́ indigenous ọmọ Ọ̀yọ́ kọ́ máa ti gbé ẹni yìí pé lóò ṣé òun sọ fún apá ń pààyàn ó yá wá lọ sọ fún ilé ẹjọ́ pé à ń pààyàn wá lọ mẹ́rẹ̀ wá àwọn èèyàn tá a ti pa wá lọ provide ẹ̀ wá fún wa àwọn kọ́kọ́ máa ń wà tó kọjá defamation of character tó bá ti ṣẹ̀ sílùú ìyẹn kọjá defamation of character torí gbogbo àìmọ̀ ẹlòmíì tó ti Yorùbá sì ti wá di ìlú mọ̀ọ́ká èdè Yorùbá ti di ìlú mọ̀ọ́ká ẹlòmíì tó bá wà nílẹ̀ Brazil
ẹlòmíì tó wà nílẹ̀ Haiti àbí Cuba tó ń gbọ́ nǹkan tí àfa yìí sọ nípa ilẹ̀ Ọ̀yọ́ ó ti ń pèntì kan tó dá nípa ilẹ̀ Ọ̀yọ́ táwọn ará Ọ̀yọ́ bá dẹ̀ ń wo irú àfa yìí tó bá gbégbèsè lórí ẹ̀ ó dẹ̀ kù sí wọn lọ́wọ́ èmi dẹ̀ mọ̀ wípé àfa yóò lè dánwò nílẹ̀ Yorùbá nílẹ̀ Rẹ́mọ ń bí kó má ti fèsì ilé ẹjọ́ pé o sọ pé à ń ṣèkọ́ báyìí wá lọ sọ fún ilé ẹjọ́ mo mẹ́nu kó bẹ́ẹ̀. ṣóyè yín so any Islam is a religion of peace is a submission to the will of Almighty Allah. ó wá yà mí lẹ́nu ẹ wá sọ ètò ìṣèlú how is that your business? nǹkan tó jẹ́ pé wọ́n ti ń ṣe kán tó mẹ́sìn wá títí ní wípé kẹ máa bá individual sọ̀rọ̀ pé ẹ súnmọ́ Ọlọ́run Allah o láì tábà ètò ìṣèlú bóyá nǹkan tí mo sọ òye yín Nàìjíríà ti wà báyìí wáyìí mo wá láti North Korea mo wá sí Nàìjíríà pé mo fẹ́ mú salvation wá fún citizen Nàìjíríà o ìgbà tó wá gbà mí láyè mo wá sọ sí àwọn government mo wá sọ sí constitution Nàìjíríà ṣe rí pé mo ti ń kọjá yìí nítorí tó bá yẹ pé constitution ẹ tó ò bá favour me in the first place mi ò ní wá síbẹ̀ wọn ò ní gbà mí láyè tó bá yẹ pé constitution wa ò dáa kí ló ti mú mi láti má dúró síbi tí mo ti wá tó jẹ́ North Korea ẹgbẹ́ sí dédé làákàyè ẹ̀yin tí ọ̀rọ̀ tí máa ń sọ kò ń sọ̀rọ̀ religion ẹ̀yin tẹ́ bá jẹ́ mùsùlùmí ẹ̀yin tẹ́ bá jẹ́ kìrìsìtẹ́nì ẹ̀yin tẹ́ bá dẹ̀ jẹ́ wípé neutral bí Akéde báyìí ẹgbẹ́ sí dédé làákàyè pé nǹkan táwọn ẹni yìí mú wá in the first place kọ́ lọ́dẹ̀ ń preach fún wa wọ́n pààyàn bíi mọ́kànlá síbẹ̀ wọ́n pààyàn so before kẹ́yìn tó mú Islam yìí wá àwọn ti ń ṣe tó àgbẹ̀ bẹ́ẹ̀ yìí ṣe ń sọ pé wọ́n ti ń ṣe how is that your business? nǹkan tó ti ń ṣe kẹ́yìn tó mẹ́sì wá òun lè dẹ̀fẹ́ stop gbà tẹ mẹ́sì wọlé ẹgbẹ́ sí dédé làákàyè èmi dẹ̀ mọ̀ wípé àwọn Ọ̀yọ́ òun ṣe nǹkan tá a fa yẹn sọ ó kàn ń tàbùkù bá àwọn Ọ̀yọ́ ni táwọn Ọ̀yọ́ bá dẹ̀ lajú wọn lẹ̀ kí irú àfa ìkó jẹ lọ pẹ̀lú defamation of city yìí àbí kí lápá pé náà ọdún náà ó ju defamation lọ tí àwọn Ọ̀yọ́ bá lajú wọn lẹ̀ kí irú àfa ìjẹ lọ àwọn àìmọye lómi tó máa tún dìde pé nǹkan tẹ́ ẹ̀ tún ṣe ní Ọ̀yọ́ wọn tó máa pàrọ̀ ẹ̀ mọ́ yín torí èèyàn kọ́kọ́ ti ṣe ó ti jẹ lọ. tó ń sọ bí pé ó nẹ́ẹ̀rì lọ́wọ́ ni. yes now èèyàn bí àfa ìṣe ń sọ̀rọ̀ bíi pé ó ti witness kan rí á dẹ̀ lọ sọ fún ilé ẹjọ́ ibi tó ti pààyàn ibi tó ti pààyàn á ẹ̀pù kéèsì tó wà lẹ́ẹ̀ pé jọ èèyàn ó dàbí osúmọ́ àbí inú fámìlì àfa ìlọ́ ti pààyàn bí mọ́kànlá yẹn wà á ṣàlàyé orúkọ wọn tá wà ṣukura gbogbo orúkọ wọn muslim yẹn wà á máa list ẹ̀ fún wọn tó ti fi ṣe tutù torí kó lè máa ká àfa ìlà kó tó lè máa ká àfa ìlà àtò yìí á jẹ́ pé bí àwọn ọmọ sàkání ẹ̀ ti fara káṣá látara àwọn Ọ̀yọ́ làwọn fámìlì ẹ̀ ti káṣá ẹ̀yin ará ìlú Ọ̀yọ́ èmi mọ̀ wípé ọmọ ọkọ níyẹn ẹ̀ṣọ́ ọmọ àlè ó yẹ kẹ́ gbégbèsè kí àfa ìlọ sọ ibi tí wọ́n sin àwọn Aláàfin sí àti àwọn èèyàn tó ti pamọ́ Aláàfin tí àfa yìí sọ̀rọ̀ ó yẹ sẹ́rí Akéde òní sọ báyìí lọ torí kò sọ̀rọ̀ tí mo fẹ́ máa sọ ní sí àfa yìí torí ó dìdí ìdárúkọ ìlú tó ń bá wí Ìrẹ́mọdé lèmi wà ṣe understand èyí èmi kẹmi ò ń ṣe alára ní àwọn alára Ọ̀yọ́ ní ara òun èmi wá ní ó kọ́ àìsùn mi ò lè má bá wọn ṣiṣẹ́ but èmi kàn ti sọ advice àmọ̀ràn àbálẹ̀mí mú wá fáwọn ará Ọ̀yọ́ kọ́ ètè gbégbèsè before kó tó kọjá nǹkan tó máa kọjá àtúnṣe ṣó yẹ yín Akéde tún ti sọ yìí kó dáni dúró ó dàbọ̀. Akede Odua.